A fi àkókò yìí kí gbogbo wa nílé lóko lódò ẹ kú dédé àsìkò yìí. Kọ́lọ́run kó ṣàánú wa ni. Nǹkan tó dáa fún A ló dáa fún B o. Ìdí tá a fi ń sọ rèé, ẹ̀yin náà mọ̀ wá níkànnì tiwa pé bitter truth òdodo ọ̀rọ̀ tó korò la máa sọ lórí ètò tiwa. A gbọ́ bó tún ṣẹlẹ̀ nínú Easter káàkiri. Ọlọ́run ló tiẹ̀ wá mọ nǹkan tí àwọn ECWA tí wọ́n ṣe fún àwọn agbésùnmọ̀mí, ìyẹn ilé ìjọsìn ECWA, tó ní wọ́n tó fọwọ́ bà wọ́n lásìkò Easter bó ṣe ń lọ lọ́wọ́ yìí. Ẹ̀yin èèyàn mi nílé lóko lódò lẹ́yìn odi, ṣọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣé ò máa sú yín? Bí tẹ́rọ́rìsì máa ń pa àwọn ènìyàn, ṣùgbọ́n tí àwọn ọ̀gá ológun àtàwọn tó yẹ kí wọ́n gba àwọn ènìyàn lẹ̀ bá sọ wípé wọ́n deserve second chance, wípé ọmọ onínàkúnà ni wọ́n, kí ló yẹ fáráàlú láti ṣe? Ìtumọ̀ wípé àti gba èèyàn sílẹ̀ lọ́wọ́ ẹni tó ń fìyà jẹni kò sọ́nà ńbẹ̀, ẹ má fojú síbẹ̀ ni. Ọjọ́ wo gan-an la fẹ́ bọ́? Bí tẹ́rọ́rìsì bá pa èèyàn, ṣó yẹ kí tẹ́rọ́rìsì ó gbélé ayé? Ẹni tó bá ti pa idà pa ènìyàn, wọ́n ní ipa idà la fi pa. Ṣéjọba ló ń pa ọ̀rọ̀ yìí rẹ́ nínú ìwé mímọ́ ni àbí àwa ènìyàn fúnra wa? Ẹni tó ń gbẹ̀mí èèyàn tí wọ́n ní ó deserve 24 second chance. Now bí wọ́n ṣe pa àwọn èèyàn lásìkò Good Friday, ṣé Southern Kaduna àti àwọn ibìkan Borno àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Plateau, ọ̀rọ̀ mélòó lẹ tún gbọ́ ń pa ẹ̀? Ìwọ̀nba lẹ máa gbọ́. Ariwo tá a sì ń pa rèé fúnjọba pé ṣágbára yín ò ká ètò ààbò orílẹ̀-èdè wa, ààbò lọ́wọ́ kan ààbò sí nínú. Ìbéèrè ni, látìgbà tí Chief of Defence Staff ti sọ̀rọ̀, lóminú ti ń kọ àwọn ènìyàn wípé ọ̀rọ̀ yóò jábọ́ o, ó tinú orí jáde ni o, ẹnu wá gbà sọ. Ìtumọ̀ pé pààyàn lọ padà wá tọrọ àforíjì. Ṣé bí wọ́n bá ń pa ènìyàn, ṣó yẹ kẹ́ni tó ń pààyàn náà kó gbélé ayé? Ta ló fẹ́ gbà wá? Ojoojúmọ́ là ń béèrè. Ẹ̀yin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, kò sí ìrètí lọ́dọ̀ yín fún àwọn ènìyàn lórí ètò ààbò. Ó lé ìrètí tí wọ́n ní 2027 ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí. Ẹ nílò láti campaign tẹ́ ẹ bá ṣe dáadáa. Iṣẹ́ ọwọ́ yín ló yẹ kó mú ìbò tán máa dìbò á fún yín. Gbogbo wàhálà tá à ń wèsì owó lé lórí yìí, tí ẹ̀mí àwọn èèyàn ń sọnù lé lórí yìí, kìbámọ̀ ti wáyé tó bá jẹ́ pé ẹ ṣe dáadáa. Ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ń sú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Wọ́n dẹ̀ ti ń sọ wípé ìtàjẹ̀sílẹ̀ yìí tó gẹ́. Anyone, òótọ́ ọ̀rọ̀ ni. Ọ̀tá wa ni àwọn tẹ́rọ́rìsì. Ṣé ẹ̀yin ìjọba yìí gan ń ṣe ọ̀tá wa? Nítorí ẹ̀ lè gbà wá níjọ́ ewu. Ẹ rí wa gbà níjọ́ ewu. Béwu ti ń gba bí wọyọlé, tẹ́ ń sọ pé ẹ fẹ́ yọ kúrò, tẹ́ẹ̀sì tí ì rí yọ, léwu tún ń gbọ̀nà ẹ̀kùlé. Ẹni tó bá dẹ̀ sòótọ́ ọ̀rọ̀, ọ̀tá yín ni. Ìgbà yẹn lẹ máa rí òfin lò fẹ́ni tó sọ tó ń lọ àti òdodo. Ìgbà yẹn lòfin máa gbé. Ṣùgbọ́n wà bàjẹ́ ara tí gangan ibi tó pọ̀ dé, òfin ò gbé yín. Ẹ rófin lò fúnra yín. Àwọn ò sọ pé ìkówó jẹ, ìkówó ná la mọ̀.
gbogbo àwọn nǹkan tí àwọn Awólọ́wọ̀ látìgbà tá a ti gbòmìnira tí wọ́n ṣe lẹ̀ lẹ́yìn ìgbà tiwọn mélòó ló sì wà táyé ò ti bàjẹ́, mélòó lẹ ṣe kùn, ṣówó ò wọlé ni, ṣójoojúmọ́ ni ká máa yáwó àwa gbọ́ pé owó tẹ́ ẹ yá yìí ẹ fi ra nǹkan ìjà ogun láti gbógun ti àwọn agbésùmọ̀mí, kí lẹ̀ ń fowó yẹn ṣe? àwọn owó tẹ́ ń yá, tá a bá wo àkọsílẹ̀ owó tẹ́ ẹ ti yá, orílẹ̀-èdè Nàìjíríà ti wọmi. Ìjọba wo ló débẹ̀ tí ò yáwó? Bàbá wa Ọbásanjọ́ nìkan la gbọ́ allegedly pé wọ́n fowó lẹ̀ nígbà tí wọ́n fẹ́ kúrò lórí ìjọba. Sórílẹ̀-èdè Nàìjíríà wá ya wèrè débẹ̀, wọ́n wá poor débẹ̀. Nàìjíríà ò ya wèrè, wọn poor tó bẹ̀ yẹn. Giant of Africa ni wọ́n pè wá tó lè dówó pọ̀ ń bì, kí lẹ̀ fi ń ṣe? Ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ ìjọba tí wọ́n lẹ̀ tàpágbára ọ̀ká mọ́, ìtìjú ni náà kán kọ́kọ́ sọ pé agbára ìjọba ọ̀ká ilé iṣẹ́ ìjọba. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ńláńlá tágbára ọ̀ká mọ́, kí ni wọ́n fa àwọn owó yẹn ṣe? Wọ́n gbowó lọ́wọ́ Àbáṣà, wọ́n gbowó lọ́wọ́ Ọgbá, wọ́n gbowó lọ́wọ́ àwo, kí lẹ̀ fowó yẹn ṣe? Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ò sun ẹkún mọ́, wọ́n ń sun ẹ̀jẹ̀ nítorí tó yẹ kó tọ́ sí wọn, àwọn kan ló ń dáyà dé. Wọ́n tó wá ń pa wọ́n nípakúpa allegedly nítorí òṣèlú, nítorí ẹ̀sìn, nítorí àti sọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹlẹ́sìn kan. Eléyìí tá à ń sọ yìí bitter truth ni. A dẹ̀ rò pé tó yẹ kí ẹ̀yin ìjọba àti olóṣèlú wa ṣe ni pé ẹ tún bẹ̀ ṣe. Àyè sì wà. Ìwé orin kan ló ní ààyè sì ń bẹ ilé ọ̀dàgùtàn láti ronú pìwàdà. Gbogbo àwọn tí ẹjọ́ ń gbéra yín nítorí ọ̀rọ̀ òṣèlú lóòótọ́ wọn lẹ́bọ lẹ́rù, níbo lọ̀rọ̀ wọn ń já sí? Àìmọye èèyàn tí ò lé èèyàn tó ti kú sẹ́wọ̀n lórí ẹ̀ṣẹ̀ àìmọ̀dí. Now, bàbá kan wá jáde wá sọ̀rọ̀ lórí ìṣekúpani. Ó sọ̀rọ̀ lórí kí àwọn ènìyàn ọmọ Nàìjíríà kan lọ níbọn. Ṣé ẹ̀ ní fọwọ́ òfin gbé bàbá yìí? Kí ló dé tẹ́ ẹ fẹ́ fọwọ́ òfin gbé? Mélòó nínú àwọn tẹ́rọ́rìstì tí ọwọ́ bà ni wọ́n arraign ní court tàrí? Mélòó nínú àwọn tí wọ́n sọ wípé àwọn dá àwọn tó attack àwọn ọmọ tọ́lọ́run dá wọn padà sáyé tẹ́ ẹ padà ṣe follow up? Ṣé kán máa pa wọ́n lọ ni? Èmi ò sọ pé ní tí bàbá sọ dá o, èmi ń béèrè ìbéèrè ni mi sì ní ọ̀dà o. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé ẹ ti ń lé ewúrẹ́ sún kàngìrì fún aráàlú? Ṣé ẹ pé à ń sọ fún yín wípé bẹ́ẹ̀ bá lé ewúrẹ́ sún kan ògiri, aráàlú á yíjú padà? Ṣé nǹkan tí àwọn aráàlú wá ń béèrè ní ìsìn, ta ló lẹ́tọ̀ọ́ àti béèrè ẹ̀ tẹ́lẹ̀? Ta ló lè béèrè ẹ̀ tẹ́lẹ̀? Wípé ṣe ló yẹ kí gbogbo aráàlú kí wọ́n níbọn tiwọn. Tẹ́ ẹ bá dẹ̀ wò lóòótọ́, ẹ fi sábẹ́ comment section. Ṣé táráàlú bá dìbọn tiwọn, táwọn agbésùnmọ̀mí bá fẹ́ wọ ibìkan, tẹ́sí mọ̀ pé ó ṣeé ṣe báwọn ṣe ń lọ yẹn káwọn tó níbọn kan ti rí àwọn kan kó àwọn látẹ̀yìn, ṣé kò ní dínkù? Tí ẹ bá lè dá kọ́ọ̀bù, tí àwọn sójà, àwọn military wa, àwọn agencies wa tó jẹ́ security agent, tí ẹ bá lè sọ wípé eléyìí lé o, tí ẹ bá lè sọ wípé ẹ má mú ìdájọ́ lọ́wọ́ ara yé, ẹ dáàbò bò wọ́n. Níní ìbọn nílò láísẹ̀nsì lóòótọ́, kẹ̀mọ́ kó nǹkan sí a lọ́wọ́. Wọ́n ní òfin sọ wípé a lè ní ìbọn, ó lè má lè jẹ́ gbogbo wa ní ó lágbára àti ní, tá a bá tọ́ lọ́nà tó yẹ ká tọ́ lábẹ́ ìjọba. Ẹ já gbọ́ ohun tí bàbá yẹn sọ. Nigerians, go and get a gun. Forget any purchases or investments you want to make at the moment. Just go and get yourselves a very good gun. As you can see, your president is no longer interested in securing your lives. He is more interested now in getting his second term in 2027. The governor of Plateau State, in whose state a lot of people were massacred, came to the scene
in an armored vehicle and refused to even come down from the armored vehicle. And what did he say to the people to reassure them? Oh, we will bury the dead. Nothing was said about justice. Nothing was said about grabbing the perpetrators of this terrorism. Your chief of army staff is more interested in quoting you the prodigal son in the Bible than in apprehending the culprits who are massacring our people every day. I tell you sincerely, go get yourself a very good gun. It is the greatest investment you can have now. Because as it is, we are on our own. The middle belt is decimated as we speak. The southwest of Nigeria, many villages have been sacked in Kwara, Ondo, Ekiti. The press is not reporting most of this because they've been compromised. We cannot look at our National Assembly for succor because those ones, you know what they are. Most of the governors are fighting for a second term, and so they are not interested in your security. Nigerians, we are on a long term. Go get yourself a very good gun. It is the greatest investment you can make in 2026. God bless you. Lẹ́yìn ọ̀rọ̀ tí bàbá yìí sọ yìí, mo ṣe alábàápàdé fídíò kan láti gbè í lẹ́sẹ̀ pé ṣé lóòótọ́ ni àbírọ́, ṣé lóòótọ́ la lè ní ìbọn. Fídíò bàbá wa Fẹ́mi Fálànà ó ti wà káàkiri orí social media ni mi ò kì í ṣe é fẹ́ láti máa repeat fídíò kí má bàa máa waste time yìí. Oníṣẹ́ ẹ ṣetán láti fún àwọn ènìyàn ní license láti dáàbò bo ara wọn, ká mọ̀ tanra wa jẹ. Ibi tọ́rọ̀ ń lọ yìí, táwọn èèyàn bá dáàbò bo ara wọn, tíjọba ò dáàbò bò wọ́n, kí lẹ fẹ́ gbà ń bẹ̀? Gbogbo èèyàn kọ́ ló lè lówó yẹn. Bẹ́ẹ̀ bá ní excuse ni pé wọ́n lè máa pààyàn kiri, àwọn tó ń pààyàn kiri yóò gba license o. A dẹ̀ sọ wípé kẹ́ ẹ fáwọn tí ó máa pààyàn kiri. Nínú constitution bí bàbá wa Fálànà ṣe sọ, bẹ́ẹ̀ bá wo gbogbo fídíò yìí látòkè délẹ̀, kápá àǹfààní wà fún ẹ lè rí wò lórí àwọn ìkànnì míì. Wọ́n sọ ń bẹ̀ pé tó o bá pọ̀ ọmọ 18 years wọn lè fún ẹ, tó o bá jó níbínú wọn lè fún ẹ, tó o bá lákọsílẹ̀ burúkú wọn lè fún ẹ, àti àwọn nǹkan míì. Ṣé tí àwọn èèyàn bá meet up àwọn nǹkan yìí tí ẹ dẹ̀ rí owó láti fi gbà á fún ààbò ẹ̀mí wọn, ṣé ẹ máa fún wọn? Kí ló dé tẹ́ ẹ máa fún wọn? Kí ló dé tẹ́ ẹ ní fún wọn? Ó yẹ kẹ́ ẹ jáde lórí irú ọ̀rọ̀ báyìí o. Ṣùgbọ́n tó bá jọ́rọ̀ campaign, ẹ máa bọ́ ọ̀tá. Ọ̀rọ̀ bàbá yìí ò ṣeé kó dànù. Ọ̀rọ̀ bàbá wa Fálànà ò ṣeé kó dànù. Ṣùgbọ́n ọ̀rọ̀ election rè sífìsì. Kí ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ oníbàndé táwọn aráàlú ń béèrè wípé ẹ jẹ́ káwọn defend ara wọn, ẹ jẹ́ kí agency tó bá wà ń charge ẹ̀ kó bá takọ́ wá sọ̀dí tí wọ́n ṣe lè fáráàlú àtìdí tí wọ́n ò ṣe lè fún aráàlú. Ṣeun Agboola lórúkọ mi, ìkànnì Jùgbà Màsàlẹ̀ tí ń wò wá. Ẹ̀yin aráàlú, ẹ má jẹ́ ká pa yín o. Ó ti ń dé stage o, ó ti ń dé stage o. Ìbò ló ń bọ̀ lọ́nà yìí. Ẹ bá lọ gba dìríkà ráìsì, àǹkárá ọ̀pá kan, tẹ́ ẹ̀ mọ̀ tó tó àti nǹkan tó yẹ. Àwọn ò sọ pé ìjọba ò gbìyànjú, gbogbo ìgbà ni ó ń gbìyànjú. Àmọ́ tí gbìyànjú ẹ̀ bá yọ ló ní gbìyànjú. Gbogbo ní tá à ń wò káàkiri, tá à ń rí káàkiri, kò múnú aráàlú dùn. Ṣé ẹ fẹ́ gbọ́? Nàìjíríà ti korò, ọjọ́ tó máa dùn padà là ń retí. Ṣó lè dùn ṣá? Ṣé ńgbà tí gbogbo ẹ̀ bá rọlẹ̀ láìsí pé oníkálukú wà láyé ara ẹ̀, ṣé wọ́n lè sinmi àti sọ orílẹ̀-èdè Nàìjíríà dẹ́lẹ́sìn kan àbí gbígbé ṣàríà káàkiri? Àáfàá kan la gbọ́ tó mẹ́gba tó ná ìyàwó oníyàwó, ànàfọ́ lójú. Bí wọ́n bá dẹ̀ wá párú àáfàá bẹ́ẹ̀ fa wàhálà, wọn ò ní ṣàríà, wọn ò gbé sórí ẹ̀sìn Islam. Ṣé ìran tiwa àti ìran àwọn ará abíṣì lè jọ gbé? Tó bá padà parí, ṣé ìwà wọn lè wọlẹ̀? Ṣé tí wọ́n bá padà lórí àga àlééfà ààrẹ lọ́jọ́ iwájú, ṣé Yorùbá ò sí nínú wàhálà? Ṣé àwọn ẹ̀yà yòókù ò sí nínú ìdààmú? Ṣé ọmọ Nàìjíríà làwọn Fúlàní? A béèrè ni o.
Haúsá la mọ̀, wọ́n join Fúlàní mọ́. Èdè Haúsá wà nínú èdè Yorùbá àbí nínú èdè Nàìjíríà tí Fúlàní ń kọ́. Tó bá wá wà ńbẹ̀, níbo nílẹ̀ tiwọn gangan wà? Ṣé bá ṣe jọ máa bá a lọ rèé? Wọn ò fẹ́ division, wọn ò fẹ́ restructuring, ṣùgbọ́n wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ẹlẹ́sìn kan. A kí yín bẹ́ẹ̀ ṣe ń wò wá. Ẹ ṣeun gan.